radiyallahu anhu. Abdurrahman bin Auf bá ní ọ̀dà èmi yọra mi. Ngbà yìí pé wọn ò wá ẹyẹ ń bẹ̀ wọn ò wówó ń bẹ̀. Àwọn ní hadaf irú èyí táwọn Professor Olóyèdè ń sọ fún yín láàárọ̀ ni. Interest Islam lọ́wọ́ àlẹ́mí tiwọn kìí ṣe dú ọ̀dà. Onímọ̀ bá rí bẹ́ẹ̀ mo yọra mi. Àmọ́ àti agree pé ńgbà mo ti yọra mi o ẹ̀mí lókù tí ń mú kan nù ẹ̀yin méjèèjì. Wọ́n làwọn gbà bẹ́ẹ̀ kò tán síbẹ̀ wọn o ìtàn tó lákọọ́lẹ̀ ni o. Wọ́n ní for the next sẹ́mu kíjọ́ mẹ́ta ni Umaru fún wọn gbogbo èyí tá à ń wí ìjọ alákọ̀ọ́kọ́ Umaru kú gbàrà ńjọ́ tó kú ni ó gbélé ìṣẹ̀lẹ̀. Abdurrahman bin Auf wá kéde ẹnìkan kan náà méjèèjì lọ́jọ́ kìíní lọ́jọ́ kejì nígbà tí ó fi dijọ́ kẹta ẹgbẹ́ kí ni wọ́n ní Abdurrahman bin Auf ń ṣe gbogbo ẹni tí ó ní làákàyè lè bi pé kí ló rí sàn méjèèjì wọ́n ní Abdurrahman bin Auf wà ń lọ bá wọn kódà lákọọ́lẹ̀ àwọn tó kọ̀ tán ní wasa'ala an-nisaa fi juhrihinna. Kódà Abdurrahman bin Auf ibi táwọn obìnrin ìgbà náà wọn yé jáde máa rò pọ̀ máwọn ọkùnrin báyìí wọn nílé tiwọn nínú ilé wọn ò ní àyè pé àyè àwọn obìnrin ni. Abdurrahman bin Auf ní ẹjẹ ń bá wọn sọ̀rọ̀ ó bi àwọn obìnrin tí ń bẹ nínú ilé wọn pé inú Usmanu àti Ali taniwọ́ náà rò pọ̀ yóò lídìí wa consultation. After 3 days of consultations, Aufi ó ní bí ẹ bá ṣe bóyá èèyàn méjì àbí mẹ́ta gbogbo àwọn tóun bí Usmanu ni wọ́n mú. Ó sì sọ bẹ́ẹ̀ fún Usmanu ó sọ bẹ́ẹ̀ fún Ali náà Ali lọ́kọ̀ ṣe bẹ́ẹ̀ yàn fún Usmanu kí wọ́n bá ti rí báwọn yá náà nù. Intawọn sahabi anabi sẹni ridwanullahi ta'ala alayhi tọ àti yan democracy àti yan kíni kò sì ń repeat yẹ kò necessarily mean ni pé ńgbà tá a bá ti ní democracy ọ̀dà election ò ṣe kíni election ọ̀dà no but the dilemma táwa ń fèsì Nàìjíríà nísìnyí òun ni a fẹ́ selection tààrẹ rí kọ́dà àwa fẹ́ ṣe nínú ètò ìjọba tí ọ̀dà sẹ́rí pé dilemma ni election in a democracy èyí ń làwọn àlùfáà lágbàáyé kìí sọ̀rọ̀ Nàìjíríà nìkan ntí máa sú mi lọ́rọ̀ wa Nàìjíríà bíi ni pé a máa bìẹ́fù bí ipa wa la gbé ìsìláàmù kalẹ̀ ní ìsìláàmù tí wọ́n ti ń ṣe lẹ́gbẹ̀rún ọdún a wà múra kankan pé bẹ́ẹ̀ bá ṣe ń tẹ̀mí wíhun kọ́ra wọn yọ yẹn kó nu ìsìláàmù ńgbà mí àbí wọn yọ kó nu súnà Ọlọ́run yọ ṣàánú wa ńlẹ̀ Yorùbá yìí lágbàáyé àwọn àlùfáà ti fojú wò ó àrínú àwọn àlùfáà táwọn wà lórí pé election dá lóòótọ́ àmọ́ ń gbò ti di pé nù democracy lẹ́ẹ̀tì sẹ́wọ̀n ọ̀dà mọ́nà nù àwọn náà ń bẹ àmọ́ minority ni wọ́n lágbàáyé minority ni wọ́n ní gbogbo àwọn àlùfáà lágbàáyé èyí tí majority àwọn àlùfáà lágbàáyé tí wọ́n wà lórí ẹ̀ òun ni pé bọ́rọ̀ bá di ọ̀rọ̀ election in a democracy wọ́n ló kù gbèsè kan tẹ́ gbé o ó kù gbèsè kan tí tẹ́ gbé kí ni gbèsè náà kí ni outcome rẹ̀ fún mùsùlùmí participation or non-participation. àwọn ìlú tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tí wọ́n fi lọ bí àwọn àfáà tí ń wí lágbàáyé bákan náà ni wá pẹ̀lú Nàìjíríà yìí democracy ni wọ́n ń lò ní Algeria democracy partly ni wọ́n ń lò ní Kuwait
àwọn náà elect àwọn parliamentarians wọn ni àtàwọn ìlú míì torí bẹ́ẹ̀ àwọn wọ̀nyí náà ni wọ́n gbé àwọn àlùfáà tí wọ́n fi dáhùn pé ẹ wò kí ni outcome ẹ participate àbí kí ni abẹ́ ní participate kí ló fà á wọ́n nítorí pé ìlú ẹ̀rí nínú Sharia wọ́n ń pe kíní kan ní irtikabu akhafi ad-dararayn irtikabu akhafi ad-dararayn Sharia ní bá a bá rí ntọ́ da ká sáré sí bá a bá rí ntí ọ̀dà ká jìnà sí ńjọ́ tí ntọ́ da àti ntí ọ̀dà bá papọ̀ ńkọ́ bí election tó wọnú kíni democracy. èmi ò rí àáfàá kan nínú àwọn àlùfáà láti jọ̀hún dòní tí ó faramọ́ píríncípù irtikabu akhafi ad-dararayn pé ńjọ́ tẹ́ ẹ bá wá rí i pé bàbá yà sí báyìí kò dáa bàbá sì la yà sí báyìí náà á rí wí sóhun náà kí ni tí wọ́n ń wí fún wa ni pé bí gbogbo Nàìjíríà bàbá panupọ̀ nísìnyí pé àní bá wọn dá sí aburú ń bẹ́ẹ̀ ìwọ́tọ̀ ọba mà lọ yà mà bàbá sì ní á bá wọn dá sí aburú tí ń bẹ́ẹ̀ àwa náà ń rí kọ́ídà Sharia wa ni pé àwa wọn wò nínú àwọn aburú méjèèjì yìí èwo ló fúyẹ́ èyí ń la wà fara mọ́ káfí lè word off èyí tó ṣe kíni èyí tó burú ẹ má bínú ń ṣe ìbóyà yìí àwọn ilé ìbò ń pe kíní kan ní existential threat yes existential threat bẹ ẹ jẹ́ wọn Lárúbáwá wọn gbọ́ báwọn alkhataru alwujudi alkhataru alwujudi ewu tí ó lè jẹyàn ọmọ sí ma ebi Nàìjíríà yìí náà ni à ń gbé àwọn kan bá wàá fà débi pé kódà Sharia àfẹ́ gbọ́ àmọ́ ẹ lè manage Islamic law níbo wọ́n ti ń ṣe yìí ń láyé ẹ sọ fún mi a ní very peculiar circumstance in Nigeria tí mùsùlùmí Nigeria particularly Yorùbá ọba mọ̀ ọlọ́mọdé nǹkan ṣe wá o níbo ni wọ́n ti ń ṣe yìí o as far back as 2000 and something bóyá 2001 or 2 lọ́dọ̀ yín ní London wọ́n dá báńkì kan kalẹ̀ wọ́n pè ní Islamic Bank of Britain ó wá di bí ọdún mẹ́wàá sígbà wọn Jaiz Bank lòun dé Nàìjíríà wọ́n ní ọ̀sáyé pé Nàìjíríà ṣèlú mùsùlùmí ẹ dákun ṣe an existential threat and ọlọ́mọdé léètì gẹ́gẹ́ bí pọ̀sọ́lọ́ èdè ti wí ọlọ́mọdé léètì àtó gbọ́yé bẹ́ẹ̀ ọmọ ìyá mi má fi Nàìjíríà wé Saudi o nínú tá à ń sọ yìí o Islam ò lè ẹ́fà ọlọ́mọdé ara burú Islam ò lè fèsì existential threat ní Saudi ọlọ́run oníjàrí náà kànga àmọ́ pẹ̀lú àwọn nǹkan táwa ti ń rí yìí táwa mẹ́ táàjọ ń jòkó náà ni ó tún le tó báyìí láìpẹ́ yìí halal market ìjọba làwọn rí i pé àwọn leading nations in the world ní halal market today China US UK wọ́n wá wí fún ìjọba ní kí ló ṣubú tẹ̀ wá Nàìjíríà wá ní sùúrù bẹ̀rù a market of over $1 trillion ebe yìí náà gbọ́ wọ́n kéde pé wọ́n lọ́ọ̀nchì ẹ̀ ọkọ̀ la wà láì wọ́n dàrú no wọ́n ṣe lè máa ṣe halal ìjọba ṣe lè máa dá sí halal ìjọba tí ń dá sí halal ní US ìjọba tí ń dá sí halal ní China ìjọba tí ń dá sí halal ní Japan that is who we are bàbá máa tanra wa lókun that is who we are and it's unfortunate pa rebound it's very very unfortunate pa rebound àmọ́ kó lórí ó dorí ẹ̀ mú o
èmi gbà pé ewu ẹ̀pà wọn tí a ní dá sí a ọ̀bùrú jẹ́wu pé a dá sí lọ o n táwọn àlùfáà ń wí nìyẹn. fatiwa yìí ni bàbá wa Muhammad ibn Salih ibn Uthaymin ni wọ́n ṣe fáwọn ọmọ ìyá wa tó wá láti Algeria ń gbà ní àwọn tó wá láti Kuwait. kódà bàbá ní èmi ò sọ pé ẹ lọ participate nìkan o bọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ti rí yìí mo rí i pé dandan ni kẹ́ ẹ participate torí pé bẹ́ẹ̀ bá yọwọ́ ń bẹ̀ yányán ẹ yọwọ́ ń bẹ̀ lẹ lórí báyìí bọ́bá wa kọ àwọn nìkan bẹ̀ ńkọ́ despite the fact pé Professor of Arabic and Islamic Studies ní registrar jambu làwọn kan tún ní kọ́ọ̀sì àti máa pé lọ yọ ìjáàbù because ó yẹ ká mọ̀ bá a ti rí o kò dùn má wa náà bẹ́ẹ̀ but a lè deny rẹ̀ this is our reality this is who we are. eléyìí la àwọn àlùfáà lágbàáyé majority àwọn àlùfáà lágbàáyé ni wọ́n wà lórí ẹ̀ pé ibi ọ̀rọ̀ yín bá báwọn ẹ̀yọ̀wọ́ kò mẹ̀ yányán ntí ọ̀ láǹdì yóò léwu fún yín jẹ́ ìtẹ̀ ń bá lọ yìí lọ o Sharia faramọ́ kẹ́ ẹ mú kínní ewu tí o fúyẹ́ kẹ́ ẹ fi ti ewu kínní ewu ńláńlá dànù. àwọn ẹ̀rí eléyìí náà wá pọ̀ kánrin kẹmẹ́rù àwọn àlùfáà yìí sọ̀rọ̀ fẹ́nu o àwọn ẹ̀rí irtikabu akhafi ad-dararain ẹ jẹ́ ń wí kan fún yín bẹ́ẹ̀ nítorí àsìkò. nínú hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ìyá ńlá wa Aisha náà ló tún gba hadith yìí wá hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ gbáà ni o. qalat Aisha radiyallahu anha qala an-nabiy sallallahu alayhi wa sallam lawla anna qawmaka hadithu ahadin bijahiliyatin lahaddamtu al-ka'bata wa ja'altu laha babayn. wọ́n la anabi wo kaaba sùn níjọ́ kan báyìí anabi wa ni bá anabi Ibrahim ti kọ́ kaaba kọ́ yìí anabi dún kaaba báyìí ọ wá ń wo kaaba yìí sọ pé kíni sẹ́mu ká anabi Ibrahim lọ kọ́ kaaba àbá àmọ́ bẹ́ẹ̀ anabi ni bó ti kọ́kọ́ yìí àwọn Kùrẹ́ṣì wọn padà tún kọ́ sẹ́mu pé ntí the next question nígbà ńgbò ìpẹ́yìn lẹ wà ń bẹ̀ lónìí ẹ dá padà síbí anabi wa ni ìní lè ṣe bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó nọjá ìlí ni bí n bá wa kó jígà tí mo kó kíní lu ilé lọ́run wọn ni àwí fún yín tẹ́lẹ̀ ilé ọlọ́run ló kù tí ń lù ní anabi ní nítorí tí mo fi lẹ́nu o kí ni ń sọ fún wa ni aburú méjì àmọ́ kan sàn wọn ò gbé Káàbà kó ń bí ọ wà ẹnu pé ibi ọ yẹ kí wọn fi kún wọn ò fi kún ni aburú kan lè yíwọn tí ò rújú aburú tá anabi wá rí kó burú jù yíwọn lọ ni pé káwá wo kápá àmọ́ ṣe kí ni àmọ́ tún kọ́ anabi ni ẹ fi lè báwọn sallallahu alayhi wa sallam ààrẹ rí táwọn àlùfáà máa mú wa nù kódà nù al-Qur'anil Karim àmọ́ mẹ́rin mi náà wà wọn lóluwa ní wala tasubbu alladhina yad'una min dunillahi fa yasubbu Allaha adwan bighayri ilm. Olúwa pàṣẹ fún wa pé ẹ gbọ́dọ̀ bú òòṣà táwọn kan sìn o bọ́ba pé ńgbà tẹ́ ẹ bá ń bú òòṣà wọn wà á máa bú Ọlọ́run tì í náà jama ẹ má bú kíni torí bẹ́ẹ̀ bá bú òòṣà yín wọ́n wà á bú ta ni bíbú àìbú òòṣà aburú ni kéèyàn ó fòòṣà lẹ̀ kọ́ mọ́ bú aburú ni àmọ́ aburú kan jù kan lọ òun ni kó lóòṣà ó torí pa bú òòṣà wọn kọ́ máa wá nanu sí Ọlọ́run ní ẹ fara mọ́ díẹ̀ ẹ fara mọ́ burú jíkínni ti kékeré ẹ fi wọn lẹ̀. There are so many proofs nínú al-Qur'an al-Karim nínú sunna nabi nínú ọ̀rọ̀ àwọn alfa ntí wọ́n wà lórí ẹ̀ náà ni pé nírú circumstance ti wá o ká wo ewu kan jù kan lọ o ọmọ Nàìjíríà
ká yọwọ́ ń bẹ̀ ká máa pàwọn èèyàn ọmọ dá sí ẹ má dìbò kọ́dà bó ṣe pé èmi máa sọ fáwọn èèyàn ordinary lè ká tiẹ̀ lépa lẹ́nìkan lè jọba bọ́ bá dójú ẹ̀ tán tá a lè pé ẹ wá àwọn tó lè lọ sọ fún un pé wọ́n fẹ́ ṣe nǹkan báyìí fún mùsùlùmí torí I agree with you ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí à ń wò pé mùsùlùmí ni wọ́n yìí náà wọn ò Islam wọn náà yanjú àmọ́ kárí báwí ọ̀sán ju kí ni lọ. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم سما كبا إمام تي قاري كتبانو وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا لا يكون one more time. adúpẹ́ lọ́wọ́ àwọn pòfẹ́sọ̀ wa tí ọlọ́run ọba tí ó jogún làákàyè tí ó jogún fún wọn. ẹ̀yin màámù ṣe rí i pé bí lẹ́kṣọ̀n yẹn ṣe ń lọ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ kò sì fariwo. ẹ̀yin tí mo lọ ń sìn mo lọ wò sóúnjẹ tó wà ń bẹ ó kárí ní tí mo sì rí ń bẹ̀ yẹn yóò kárí. ẹjọ́ bá ṣe wà ń bí tá a wà yẹn náà òun náà ní ká wà. ohun tá a ṣe ń sìn náà ni ìbéèrè àti ìdáhùn mọ bó sì ṣe ń lọ oúnjẹ ó máa wá bá yín lórí tébù níbi tẹ́ wà ń bẹ̀ ẹ jọ̀ọ́ bí ó ṣe sí ariwo láti ìbẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ jẹ́ ká máa bá ètò yìí lọ kí oúnjẹ má wàá di ohun tí yóò dá ariwo sílẹ̀. ẹni tí ó bá ní ìbéèrè bí a ṣe ṣe tàkọ́kọ́ náà ni a ṣe máa ṣe ẹ jẹ́ ká náwó number one. ọwọ́ ọ̀tún láti máa bẹ̀rẹ̀ iwájú ń bì number one ẹ̀yìn yẹn number two three four ẹ jẹ́ àdádúró mẹ́rin ń bì iná kó má jẹ́ ọ̀nà kan five nínú aṣọ white six seven tó dé fìlà white lẹ́yìn àti eight èèyàn tó wà lẹ́yìn pátápátá ó yẹ ẹ mú 9 níbi láti bí. 9 10 11 12 13 14. ok a dá dúró lórí 14 yẹn kó lókàlùkù mọ nọ́mbà ẹ̀ ẹ bi àwọn pòfẹ́sọ̀ léèrè ìbéèrè pẹ̀lú ògo Ọlọ́run wọ́n sì máa dá wa lóhùn. ẹ̀yà number one. lẹ́ẹ̀kan sí a ti dúpẹ́ lọ́wọ́ wọn ẹ má bá wa dúpẹ́ lọ́wọ́ wọn èèyàn kan ìbéèrè kan. Now, assalamu alaikum wa barakatuh. Ìbéèrè mi fún Prof. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ bá wa sọ. Wípé ó wà nínú àwọn àlùfáà tí wọ́n discourage wípé káwọn èèyàn jáde kí wọ́n contest. Ó sì wà nínú wọn tí wọ́n sọ bẹ́ẹ̀ kì í ṣe torí wípé wọ́n gbà pé democracy gan ni problem. Bọ̀bí kì í ṣe àìdá tí ó máa ń padà ń ṣẹlẹ̀ sí àwọn mùsùlùmí tí wọ́n bá lọ ọbẹ̀. Lápèjúwe, ohun tí mo dẹ̀ fẹ́ darí ìbéèrè mi sí náà nìyẹn. Lẹ́kọ̀ọ́ wa yìí, wọ́n máa ń ṣe ẹ̀yọ̀. Mo dẹ̀ rò pé statutorily, ọdún ẹ̀yọ̀ ọjọ́ ẹbọ ni ó clear. Statutorily, the governor of the state must be physically present. I don't know if I am wrong. That's not correct. Okay, good. So now, tó bá já sí pé kì í ṣe dandan ni kó wà present. Àwọn eléyìí tá a ti ń rí láti jọ yìí, ẹni bá jẹ́ gọ́vnà Èkó yóò wà ńbẹ̀. Èmi wá fẹ́ béèrè sá wípé àti irú yẹn àtàwọn nǹkan míì tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńláńláńlá tí ẹni tó jẹ́ gọ́vnà lè má lè yẹra fún. Ǹjẹ́ a rí nǹkan tá a lè fi sọ yìí pé òkè bóyá Ọlọ́run ó tiẹ̀ mójú kúrò fún. Salaam alaikum. Number 2. Assalamu alaikum warahmatullahi. Naam, ìbéèrè mi aláwọ̀kọ́ ni pé
a rí náà àwọn tí ó ti wà ní ìjọba tó jẹ́ mùsùlùmí but issue tí a máa ń rí pẹ̀lú wọn ni pé bóyá wọ́n really understand àwọn aspects kan tó jẹ́ Islam nínú Islam but àwọn ni a wá rí tí wọ́n dẹ̀ ń fẹ́ lọ full position kan owó dẹ̀ láti sọ pé by the Muslim and Christian tó dẹ̀ fẹ́ contest against irú àwọn bẹ́ẹ̀ yẹn a rí pé ó tún wá lè dá díẹ̀ jù wọ́n lọ in that aspect kí ni àwa lè ṣe ìjẹ́ a máa lọ pẹ̀lú ẹni tó jẹ́ mùsùlùmí yẹn náà ni àbí a máa so aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì. Number 3, number 4, kẹ́yìn náà máa bọ̀ ń ta ready. Number 4 máa bọ̀ ń ta ready. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè tèmi ni pé látara pé a fẹ́ dáàbò bo àwọn mùsùlùmí kan àbí a rí nínú wa tá a rí pé ó lè ṣe dáadáa sádùúgbò àwa tí ọ̀rẹ́ wa kan lọ láti lọ kópa ṣùgbọ́n ohun tó bá pàdé lọ́hùn aláwọ̀kọ́ wọn ni kó mówó wá láti lè máa bribe àwọn kan at the end of the day wàhálà yẹn débi pé a wá owó a ṣe gbogbo ohun tó yẹ ká ṣe wọn ò tún wá fún ní tíkẹ́ẹ̀tì ìgbà tó tún fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì wọn tún sọ pé ìwọ ò lè ṣe ohun táwọn bá ní o ṣe ṣérù ààyè yẹn ó yẹ kó tún yìí máa lọ nítorí pé àwọn aburú kan tún bẹ́ẹ̀ tó máa ní àfà ìwọ ó dà pé o lè jọyìn gbogbo àwọn nǹkan tí so irú eléyìí náà ṣé aburú àìlè tún yìí ní káwọn mùsùlùmí máa ti torí ẹ̀ kán tún máa kópa. Number 5. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So ìbéèrè tèmi ni pé nípa ọ̀rọ̀ òde ìkómọ tí wọ́n sọ nípa àwọn àfáà ibi tó bá já sí pé a ti mọ̀ pé àwọn fámìlì ọlọ́mọ pàápàá jùlọ àwọn tán bímọ wọn yìí kí wọn yẹ wá sí mọ́ṣáláṣí so wọ́n wá pè wá lásìkò kómọ ǹjẹ́ a lè lọ pẹ̀lú àníyàn pé a fẹ́ lọ fi wá sí yẹn ká wọn mọ́lé gẹ́gẹ́ bí n ta gbọ́ inú lẹ́kṣọ̀ tán ìgbà tán bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ wọ́n ṣàlàyé pé ẹni tí kì í kírun tó wá pè yín síbi kómọ tẹ́ wá lọ ṣáà lè lọ nítorí àníyàn pé a fẹ́ lọ ṣe lẹ́kṣọ̀ fún àwọn ẹni náà. Number 6. Ẹ máa bọ̀ ń ta o. Salamu alaikum warahmatullahi. A ti gbọ́ àgbọ́yé nípa proposition Sharia lórí 14. A wá rí politics àbí òṣèlú gẹ́gẹ́ bí ewu. Ìbéwu yẹn ṣe wá jẹ́ ewu tó le tó yẹn náà. Jẹ́ ìmáàmù lè kópa ń bẹ̀ gẹ́gẹ́ bí òṣèlú Nàìjíríà. Yàtọ̀ sí pé bóyá a fẹ́ dìbò òṣèlú tó wà ń ta yìí. Ṣé ìmáàmù náà lè kópa ń bẹ̀? Number 6. Number 7. Kí number 8 náà máa bọ̀ ń ta. Number 8, number 9 máa bọ̀ ń ta ready. Ká máa fi àkókò ṣòfò. Assalamu alaikum wa rahmatullah. Ẹ jọ̀ọ́ professor Ọlọ́run á lọ́rẹ̀ mi Ọlọ́run á jẹ́ kẹ́mi yín gùn. Analysis àkọ́kọ́ yẹn lèmi fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa àwọn imam nípa àwọn imam ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ìgbésẹ̀ yẹn gan o because ọ̀rọ̀ ìbò kọ́ lèmi wà after bí o ṣe pé báwo la ṣe ń ṣẹ̀sìn yìí sí báwo ni àwọn imam ṣe ń organize mọ́ṣáláṣí tán lead ṣé wọ́n ń sọ àlàyé ọ̀rọ̀ fún wọn torí nísìnyí ẹni tó ń fa tẹ̀sbí tó jẹ́ pé Allahu Akbar ló ń ṣe pẹ̀lẹ́ tó gbẹ́bọ lọ sórí ìta kí ni difference. Assalamu alaikum warahmatullah. Mo fẹ́ bẹ̀ prof torí pé lecture tí prof ṣe lecture tó lágbára tó dáa gan ni ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú àwọn àáfàá súnà tí wọ́n ń sọ̀rọ̀
nípa ọ̀rọ̀ democracy àti nǹkan tó ní ṣe pẹ̀lú election. Some of them are of the opinion wípé ká má tiẹ̀ participate rárá. Gbogbo analysis tí prof ṣe yìí wàláhì wọ́n sọ pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Democracy election kúfùrù and ká má súnmọ́. Mo wá fẹ́ bẹ̀ prof ìtàn ṣe ń bì bóyá lórí àwọn platforms wọn tó máa wà lórí social media tí àwọn àfàsúnà náà táwọn náà máa rí because àwọn ibi táwa dúró sí nìyẹn táwọn náà máa fi mọ̀ yí pé pẹ̀lú analysis tẹ́ sọ yìí tí ò dẹ̀ ṣe controvert evidences facts lẹ́ fún wa yìí mo fẹ́ ká ṣiṣẹ́ lé lórí so that information yẹn á lè spread. Assalamu alaikum. gbogbo àti àgbà nọ́mbà ẹ̀ máa bọ̀ ń ta ká má bàa fi àkókò ṣòfò. Ìbéèrè tèmi tí mo fẹ́ béèrè lọ prof ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ òun náà ni pé a rí ẹlòmíì tí àwa nígbàgbọ́ pé mùsùlùmí ni tí a jọ ń kírun tí a dẹ̀ ń dunnú pé ọmọ ìyá wa ni nígbà tí a fọkànbalẹ̀ pé ọmọ ajá sojú wa níbì kan ìgbà tó padà lọ síbòmíì ó padà lọ sọ fún wọn pé ara wọn tún lòun tó pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ní sọ pé mẹ́tẹ̀ẹ̀ta lòun ṣe a dẹ̀ ń padà ń rí lára rẹ̀ àwa dìbò fún torí pé ó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ń kọ̀nfàmù lọ́nà mẹ́ta pé mẹ́ta lòun ṣe ṣé àtisẹ̀ àti pé kí ni irú ẹlòmíì tó bá tó wá bẹ́ẹ̀ tó gbókọ̀ mùsùlùmí wá kí ni nǹkan tó yẹ ká ṣe. Salamu alaikum. Naam, ìbéèrè tèmi ni ìgbà tí prof ń sọ̀rọ̀ wọ́n focus most lórí voting wọ́n ò bá a sọ̀rọ̀ how to participate ó dẹ̀ kí wọ́n yan fún wa because àwọn ti wà charge pé a lè vote a lè dá sí. How do we participate? Thank you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kí ọlọ́run bá a sọ àwọn prof wa ní ẹ̀san dáadáa. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ fún wa, ká àsúnmi wípé bóyá ní state tí àwa wà, so bóyá àwọn tí wọ́n fẹ́ jáde kò tẹ̀ sí mùsùlùmí kankan ní àárín wọn, bóyá ẹ̀sìn míì ni wọ́n ń ṣe. So pẹ̀lú wípé last point wípé ká lọ dìbò ṣé a lè dìbò fún àwọn tó yẹ pé wọn kì í ṣe mùsùlùmí yẹn tó jẹ́ pé wọn náà lọ ti fẹ́ jẹ́ gọ́fúnà lé wa ní orí tí ó sì mùsùlùmí candidate kankan bẹ́ẹ̀. Bismillah. Àkíyèsí mi ni pé láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ọlọ́run ran iṣẹ́ Islam lọ́wọ́ ṣùgbọ́n ṣá gbogbo ọkọ ni là ń pè ní ansori bó jẹ́ pé lẹ́ni náà àwọn kan pera wọn ní Qur'aniyun táwọn bá wá sọ pé ṣèbí ara Qur'an lẹ́yìn náà alu Qur'an ẹ má pò wá ní Qur'aniyun ń ṣara wọn nítorí ìdí kan àwọn tó ń jẹ́ Ansarudeen náà ti mọ̀ wọ́n lẹ́ni ṣùgbọ́n ṣá à ń ṣe mẹ́mbà àwọn náà ń ránṣẹ́ ẹ̀sìn lọ́wọ́ à ń ṣọ̀tẹ̀sìn now táwọn kan bá address wa alùsùn tá a bá sọ wípé à ń ṣara àwọn alùsùn náà ǹjẹ́ ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ torí pé èèyàn lè máa ṣe súnà kó má ní tẹsímíyà pẹ̀lú kíni pẹ̀lú ìmáa jẹ́ alùsùn náà ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ pàápàá jùlọ nígbà tó yẹ pé alùsùn náà ti póríṣiṣi lẹ́nìí láwọn tó ń da àwùjọ rú nǹkan ló sọ fún wa pé ká má ṣàdúrà fáwọn ará Iran àwọn kan sọ pé ẹ gbọ́dọ̀ dìbò alùsùn náà ló ń pè wọ́n and I don't want to identify with them can I say ẹ má pè I'm a Muslim ẹ má pè mí lórúkọ yẹn látara bẹ́ẹ̀ so ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ lórí. Assalamu alaikum. Gẹ́gẹ́ bíi pé à ń gba ìdánilẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bíi àwọn imam àti àwọn adarí masalasi ǹjẹ́ a rí bùkátà sí àti pé kí ni àǹfààní ká ní khutuba èyí tí a ṣe tí ó jẹ́ unified khutuba ní pàtàkì láwọn ìgbà tí ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ tó jẹ́ national issues bí ìgbà tí a dá Sharia court of Sharia court lọ́ọ̀lẹ̀ àbí ànídàálẹ̀ so irú yẹn ìjẹ́ ó dáa àbí àǹfààní ń bẹ pé àwọn ìmáàmù ní Lagos State wọ́n ní mọ́ṣíkìlà kan o pẹ̀lú ìjọba àbí pẹ̀lú àwọn ènìyàn o kí gbogbo wọn wá ṣe khutba níjọ́ júmọ́ kan tí ó sì máa dálé lórí àǹfààní àbí nǹkan tí a fẹ́ gbà bí tí a fẹ́. Jazakumullah. Bismillah, assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìbéèrè tèmi ó ní ṣe pẹ̀lú wípé báwo la ṣe fẹ́ ṣe aljamu, báwo la ṣe fẹ́ kó nǹkan méjì papọ̀ tí wọ́n ti mẹ́nu bà. À ń sọ̀rọ̀ lórí general interest
àwa mùsùlùmí nítorí ẹ̀ la fi fẹ́ fi participate nítorí nígbà tá à ń wo àwọn prof kọ́nà ṣe dáadáa fún wọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n ṣègbìyànjú láti treat topics yẹn láti ara Arabic àti English nítorí pé tó wà níbi Arabic ní mínà ní intikhab tó jẹ́ election nítorí tó wà níbi English ní voting tó jẹ́ taswit ìgbà míì náà election intikhab lè túmọ̀ voting níbi àwọn kankan but wọ́n wá kó gbogbo ẹ̀ papọ̀ jazakumullahu khairan báwo la ṣe wá fẹ́ ṣe jámù láàrin general interest ní pé mùsùlùmí nídìí nǹkan báyìí àti tí wọ́n ní ká má gbà lọ́wọ́ mùsùlùmí gẹ́gẹ́ bí shart wípé ṣahada ni voting wa o ẹ má gbà nǹkan kan lọ́wọ́ àwọn olóṣèlú àti báwo la ṣe fẹ́ ṣe pẹ̀lú yín pé mùsùlùmí nídìí nǹkan òun ẹ béèrè nǹkan yín kẹ́ tó lè dìbò fún ẹnì yìí kí wọ́n kọ̀ bá enlighten ní ìbẹ̀rẹ̀ jazakumullahu khairan. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè tèmi fún àwọn prof wa náà ni wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan tí Professor Isaac bọ́yì ṣàlàyé nípa wípé kí imam tó bá mọ̀ wípé òun fẹ́ jáde fún àbí wípé kí imam step down fún òṣèlú ǹjẹ́ tá a bá wá rí ibi tó jẹ́ wípé ní àdúgbò torí à ń complain wípé gbogbo àwọn tí à ń pè ní mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn mùsùlùmí ọlọ́bẹ̀ yóò pọ̀ wọ́n á débẹ̀ nǹkan míì ni wọ́n máa ṣe bóyá ìmáàmù yẹn ládùúgbò yẹn wá wò wípé jẹ́ kí n jáde gẹ́gẹ́ bí ṣé ó ní láti step down náà ṣì ni tí ó dẹ̀ sẹ́lòmíì tí ó lè represent. Bismillahirrahmanirrahim. Ìbéèrè tí èmi fẹ́ béèrè àìbéèrè yẹn ogun púpọ̀ ó ní wípé muslim ticket tí à ń lò lọ́wọ́ ń sìn is it a blessing or a curse to us as Muslims in this country? Ní ilé ajé àǹfààní Professor Olóyèdè à ń sọ̀rọ̀ nípa wípé wọ́n protect Islam ṣùgbọ́n ìjọba tá a dìbò yàn tó jẹ́ wípé a dìbò yàn wọ́n bá a ṣe ní lọ́wọ́lọ́wọ́ ń sìn ní ọ̀sẹ̀ tó kọjá ń sìn 25 billion naira ni wọ́n ní wọ́n ya máàkì fún Ecumenical Church ní Abuja airport tó dẹ̀ jẹ́ wípé àti ìrírú ẹ̀ pé ẹ lọ kọ́ mọ́sálásí kan kó tẹ̀ jẹ́ 2 billion naira ǹjẹ́ à ń rí àǹfààní gẹ́gẹ́ bí mùsùlùmí a dìbò fún igbákejì igbákejì mùsùlùmí làwọn méjèèjì ǹjẹ́ a rí àǹfààní kan tó ti bọ́ sọ́dọ̀ àwa mùsùlùmí látara pa ìdìbò yẹn wọ́n. ẹ̀yin náà ti dáhùn béèrè yẹn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọjọ́ ìbéèrè tèmi yóò yàtọ̀ tẹ́tẹ́lẹ̀ ó dẹ̀ lọ bá àwọn ṣéèkì wa tí wọ́n bá dáhùn ẹ̀ tí wọ́n tún fi táwọn máàmù tá a tún mẹ́kọ̀ọ́ mbẹ́ lórí nǹkan tí wọ́n béèrè ni pé pàápàá jùlọ àwọn èèyàn kan wá jẹ́ pé wọ́n máa dá sọ̀rọ̀ ọmọ ẹ̀sìn tó pé wọn ò dẹ̀ ní ọ̀dẹ̀ mọ̀ kan pa ìmọ̀ ẹ̀sìn yẹn látara pé bí ẹni tó jẹ́ imam ó bá ń tún ìtàwọ́yé pàápàá jùlọ lásìkò ọdún December January 1 nìyẹn tí wọ́n wá sọ pé kíní yìí bídíà ni kíní yóò kò sí lára ẹ̀sìn àtọwá ní ṣé wọ́n kí ó tó lágbájá ni lágbájá ń ṣe tàmẹ̀dún ṣe ẹ̀dí àpẹẹrẹ yìí ò mọ̀ kan tó ń sọ ẹ̀ tí wọ́n á wò pé bí a ká pè náà wọn tó ti jẹ́ wọn àfà àwọn tá a fà tẹ́ pé àwọn tá a tún wò wé tọ́lá bó lè ní mi pé a tún lè bè lọ́wọ́ wọn tẹ́pẹ́tẹ́ bá bè lọ́wọ́ wọn wọ́n máa ní a lè ṣe nínú Islam ṣé bí January 1 ni kọ́ wọn máa bá lọ sí ṣọ́ọ̀ṣì kí ni ìmọ̀ tẹ́lẹ̀ fún wọn tàbá jẹ́ ìmáàmù bẹ́ẹ̀ ní wáṣípẹ̀tì bẹ́ẹ̀. Prof. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Ìmáàmù Èkó wọ́n bí wá ń béèrè tó báyìí la bá lọ wá sí ẹ̀sùn á dá béèrè bolẹ̀. ọlọ́wọ́ sàn yín lẹ́sẹ̀ dáadáa o. ìbéèrè alákọ̀ọ́kọ́ inú mi dùn pé necessary clarification has been made nígbà tó ń béèrè yẹn béèrè torí mi ò mà èmi ò gbé kó nípa pé bẹ́ẹ̀ bá jẹ gómìnà lẹ́kọ̀ọ́
dandan ni ó gbọ́dọ̀ máa ṣe ẹ̀yọ̀ wọ́n sì ti dá òun béèrè lóhùn pé kò sófin tó sọ bẹ́ẹ̀ àìdá lófin Nàìjíríà I know that of Nigeria but wọ́n ní kò sófin tó sọ bẹ́ẹ̀ kódà ní law Lagos state náà ṣe rí ẹja bára wa sòdodo ọ̀rọ̀ ẹja bára wa sòdodo ọ̀rọ̀ òǹkàlùkù wa náà kódà ń bi iṣẹ́ ìjọba wa tá à ń ṣe àwọn kankan ń bẹ tí wọ́n máa jó look like ọ̀ gbọ́dọ̀ mọ̀ ṣe for one reason or the other ìwọ ò sì fẹ́ ṣe ọgbọ́n wo ló fi ń yọrẹ kó mẹ́ kódò mi ń bẹ tó yẹ pé ní ọkàn gbé fóònù gbígbà tó fẹ́ dáhùn kọ́ọ̀lù kan ni omi ń bẹ tó lọ ọ̀fẹ́ wọ tọ́ílẹ̀tì ó sì pẹ́ nígbà tí ọba fi jáde tọ́ílẹ̀tì wọ́n ti parí ẹja mọ́ntà ń ṣe o that's the bottom line a gbọ́dọ̀ pé nítorí pé bílù wa ti rí running away is not the solution avoidance is not the solution a gbọ́dọ̀ wà ń bẹ̀ bàbá wa wà ń bẹ̀ yìí a wà mọ ọ̀nà àwọn gẹ́bí tí mo wí fún yín yẹn kọ́dà yìí tí ò tí ì jẹ́ pé yẹn jẹ́ pé wọ́n elect rẹ̀ sípò kankan anywhere tó bá wà ní Nàìjíríà wọ́n fẹ́ ẹ wo ọ̀rọ̀ hijab yìí láti jọ́ tí àwọn ọmọ ti ń jáde as a law lecturer táwọn ọmọ ti ń lọ law school Nigerian law school nítorí kálukú mọ̀ náà ni pé bọ́ bá ti dé law school kọ́dà bọ́ bá ń lo hijab tẹ́lẹ̀ o òfin kan rẹ̀ pamọ́ ni o bọ́ bá dé ọmọ tó wá lò ọmọ wa kan náà lọ́wọ́ courageous enough ìpè òfin wo ló wí bẹ́ẹ̀ ẹ̀ sì ń kọ́ wa pé ká máa wá practice òfin Firdaus Amasa who is today a law lecturer ní University of Abuja courage ọmọ kékeré yìí ọmọ ọdún mélòó ni Firdaus ń gba àwọn ará àwọn student wa ni òun ló di tí o gbé ní látọdún dìsín yìí òǹkàlùkù wa náà ti mọ̀ pé kò sínú òfin ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà a fẹ́ràn ká máa oppress ara wa o adára wa mọ̀ dáadáa o torí náà ìmọ̀ràn mi ni pé ẹ mẹ́jà torí yíyún ká máa discourage àwọn èèyàn kìí ṣe pé bí yẹn bá tó di gómìnà nìkan ni ó tó ní challenges kódà bí yẹn bá jẹ principal léèwé wọ́n sọ fún un pé ó gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan kan bí yẹn bá jọba àlú ọba àwọn bàbá wa ṣé bàbá wa ọba Àjẹ̀bú ni yes ṣé bórí tiwọn ni wọ́n ti yí pé bọ́ba bá kú ẹ̀sìn rẹ̀ ní kí wọ́n fi sin we must be there and know how to face those challenges. Now. mo fẹ́ jẹ́rìí ni ọba kan kò sí pọ́dún méjì tó jẹ ní Lagos state yìí náà nígbà wọn fi jọba wọn ní kó lọ Ìpèjì nígbà òde Ìpèjì ó lè ké yàsín púpọ̀ ọba kó yàsín dání ní bá ń da yàsín bolẹ̀ àwọn tí wọ́n wàá sọ fún pé gbogbo tí wọ́n máa lò àtọ̀fọ̀ tí wọ́n máa kọ nígbà wọn dé ó ti kọ́ àwọn area pressure náà pé bàbá ń ṣe àdúrà lọ́wọ́ wọn ráyè tí ọjọ́ méje yẹn yàsín ló fi sà ó jáde kankan ṣe. ọlọ́wọ́ sọ ilé sọ dáadáa tí wọ́n ń wí ni pé yẹn lè máa kí alukurani ní gbèjì náà o kọ́ra kọ́ mọ̀ mọ́ yàsín nìkan kọ́ bẹ̀rẹ̀ láti fatia ọ̀kadé nọ́ọ̀sì ọba tún parí ọ̀tún bẹ̀rẹ̀ omi ọmọ Nàìjíríà gbogbo wa kámẹ́ láǹsáhùn òun kì í solution wa àwọn tó bá fẹ́ lọ ẹ̀jẹ̀ wọn lọ bí wọ́n bá wá débẹ̀ àwa náà kọ́ wọn pé báyìí ni ó ṣe àwọn kan mí bẹ tí ó ṣe pé ní kò sí lákọọ́lẹ̀ níbì kan irú bí wọ́n ti tú tẹ́lẹ̀ yìí nísìnyí pé kò sí nínú òfin kan òun kàlùkù kan ń pé abá bẹ́ẹ̀ náà ni ìwọ lè yọra rẹ kó o bọ́ bá débẹ̀ kí ló dé yan deputy governor a deputy governor lè lọ represent a governor bí jẹ́ ọba fẹ́ lọ and so more than 1,000 ways tẹ́yìn ó fi máa àmọ́ o èyí wọn gbọ́dọ̀ pé nítorí pé ó jẹ́ gómìnà kọ́ balùkì àmọ́ ara rẹ jẹ́ o but I know and I'm sure there are ways tọ́lọ́ wọn máa kọ́ tó fi máa ṣe kínní tó fi máa jáde kó nu ewu. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní béèyàn bá wá rí i pé àwọn méjì ni wọ́n jáde
ẹnìkan mùsùlùmí ẹnìkan ìṣe mùsùlùmí èèyàn wá rí pé ní tí ìṣe mùsùlùmí yìí ọ̀dà bóyá lọ́nà kan àbí mi bóyá ó ní experience ju mùsùlùmí lọ má pọ̀ dá nítorí pé yóò fún ọ lówó o kí ni mùsùlùmí ó ṣe in such a circumstance ntòsí náà ni baba Professor Olóyèdè ti wí láàárọ̀ yẹn sórí ìwọ ni ọkọ àṣọ ara rẹ pé ntí mo fẹ́ tẹ̀ yìí ntọ́lọ́hún ó bí mi ni kọ́kọ́ àṣọ ara rẹ bẹ́ẹ̀ pé èyí tí mo fẹ́ tẹ̀ yìí ọlọ́hún ó bí mi and that is a fact àwa la kàn rò parí ni ọjẹ́rìí ni pé nìyí dá bí ọba dá mọ́ ọjẹ́jọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́hún ntọ́ ọba mọ̀ pé wọn náà lè defend lọ́dọ̀ ọlọ́hún òun ni ọ̀tẹ̀ kò jù báwọn lọ pé mo ti wà á méjèèjì kọ́dà lọ́dọ̀ ọlọ́hún mo lè defend pé mo tẹ̀ka fún eléyìí bó bá ti ní reason tó wà good enough go ahead tó bó ti jẹ́ nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè yìí máa so pọ̀ mọ́ béèrè ẹlẹ́ẹ̀kẹfà no ìbéèrè kẹta àti ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ní àwọn wo nù mùsùlùmí ní kọ́ máa jáde pé kí wọ́n wá dìbò fáwọn ṣé gbogbo wa náà ni ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wà specific pé ṣé ìmáàmù lè jáde pé ẹ dìbò fún mi màá kó méjèèjì yẹn pọ̀ inú mi dùn pé gbogbo wa náà la gbọ́ ntí bàbá wa Professor Olóyèdè wí láàárọ̀ from experience ọlọ́run ọ̀sán wọn lẹ́sẹ̀ dáadáa years of experience ní ó bírú answer tí wọ́n mú àwọn bọ́bá pé ti àwọn méke ni àwa lè pé kí ló stop ìmáàmù bọ́bá rí pé òun kájú òsùn wọn bọ̀dẹ́ wo bí táwọn wò lọ Nàìjíríà in term practice ní party politics or partisan politics ní independent candidacy ó lè jẹ́ ìmáàmù kọ̀ọ̀kan gbùgẹ̀rẹ̀ wá kó kọ̀ọ̀rí ọ wọnú ballot paper ọ gbọ́dọ̀ ti lọ́ọ́ jọyìn ẹgbẹ́ nígbà tí ìmáàmù bá wà ní ẹgbẹ́ kan tí làdáni ń ṣe mí tí mufasiru ń ṣe kan ewu ńláńlá ni o and we must avoid it wọ́n ti bá wa sòdodo ọ̀rọ̀ Nàìjíríà ní sísítẹ́ẹ̀mù táwa ń lò kọ̀ wá advisable kí máa mú ọmọ jáde pé ẹ dìbò fún mi torí kó tó débẹ̀ ń ọ́ ṣe àwọn ìgbésẹ̀ kan tó ṣe pé ní àṣànímọ̀ ọ̀tako ipò rẹ̀ ọ̀tako kíni ọ̀tako ipò rẹ̀ ojúlówó ṣẹ́ rẹ̀ sì ní ìmáàmù yẹn torí náà advice kí máàmù ọmọ gbapò tí ìbò ní Nàìjíríà tó ní sẹ́rí bọ́lọ̀ ń bá tún ní kí nǹkan ó yí padà wọ́n ti try rẹ̀ rí in fact mo rántí pé Justice Uwais panel kan àbí commission kan tí wọ́n constitute láyé Yar'Adua lórí electoral reform ara recommendations wọn ni pé kí wọ́n allow independent candidacy òun làwọn olóṣèlú wa kọ́ yọ òun torí àwọn màkè kò pé àwọn ìyẹn ni pé ẹgbẹ́ kan kí ọ ta ọ fún ọ ìwọ ni ọ ta rẹ kárí ọ̀pọ̀ dá lóòótọ́ mọ̀wulẹ̀ lọ sásá bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹni ẹgbẹ́ gbé ta fún wa nísìnyí là ń kàn múnú wọn ni n ló fi rí bẹ́ẹ̀ ti rí tó rí òun pé ọ̀kan ò gbé kan ọ̀kan wèwo lọ́kàn sàn ọ̀kan wo kíni ọ̀kan wèwo lọ́sàn ni n ta pè ní rìtìkábọ̀ àkáfì dọ̀ràrẹ́ nínú èmi náà gbà bẹ́yìn náà ti gbà ń pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde yá àwọn kọ́ yọ jáde àmọ́ gẹ́gẹ́ bí ètò tá à ń lò ẹni ẹgbẹ́ bá gbé jáde ni àwọn sì ní bí wọ́n ti tò bó tilẹ̀ wù kọ́ wá rí wọn ò ní rí bákan náà ní táwọn àfa wa ń wí fún ọ ni pé wòye tó bá sàn díẹ̀ nù wọn òun náà ni kọ́ kẹ́mi rẹ̀ ọ balẹ̀ kí bọ́lọ̀ ń bá bí mi ntí mi mú eléyìí ni àmọ́ ìmáàmù alfa advice kí ìmáàmù ọmọ gbapò tí bò wallahu alam. So by that, ati down 3 and 5. Number 4.
ọ̀rọ̀ tí mo sọ nípìnlẹ̀ pé ẹ mọ̀ nínú àwọn jàmáà yín tí è kírun àmọ́ nítorí owó tí ó fún yín bọ́bá ni ẹ wá sọ ọmọ òun ló kọ́ bọ́bá ni ẹ wá bá òun sílé ẹ lọ mo ní ọ̀dà kọ̀dá lóòótọ́ torí pé ntí ẹ̀ ń sọ fún un ni pé owó rẹ̀ ṣe pàtàkì ju kọ́ wa mọ́sálásí lọ opposite lọ́lọ́run àtànẹ́bí sì tó àní zaka gan ànẹ́bí lọ gbọ́dọ̀ gba zaka lọ́wọ́ wọn àfi tí wọ́n bá tó kírun àwòsí wa máa gbowó lọ́wọ́ ẹni tí kò kírun but ẹni yìí wá béèrè ọlọ́gbọ́n kan pé béèyàn bá wá ní mo wò pé kọ̀sọ́nà míì tí mo tún lè fi tún ṣe àfi kí n lọ bí èyí tó pè mí sí yìí náà fine o lè lọ lákọ̀ọ́kọ́ èyí ń wá jẹ̀ ní o àyè dáwà gbogbo ọbẹ̀ abá ti rọ opportunity dáwà là máa ṣe tọ́ba ara májẹ̀mú táwọn àlùfáà gbé kalẹ̀ ni pé ìjábàtú dáwà bí wọ́n bá pè ọ́ síbi kan tó mọ̀ pé tí wọ́n ń ṣe ń bẹ̀ ọ́ da o lè lọ bọ́ ọ bá fẹ́ lọ sẹ̀yìn kárú alimunkar tọ́ mọ̀ pé ọ láyà o sì lọ opportunity rẹ̀ wọ́n ó sì fún ọ láyè ẹ̀ kó o jẹ́ wọn mọ̀ pé tí wọ́n ń ṣe yìí o kò dáa torí náà ìmáàmù tó béèrè tọ́ba yìí pé torí àníyàn yẹn ni kò burú kéèyàn lọ for the first time bọ́ba ti wá rí lèèyàn mọ bọ́ba tó pè wá ń gbà míì bọ́yá dá lóhùn àbí kíni àmọ́ ńgbà tọ́ba ti wá di pé ó ti sọ wá di pé àfàì fún wọn lówó ni wọn ò ní wá gọ́sọ̀ òdodo ọ̀rọ̀ nu tẹ́ ẹ̀ bá máa ń táwọn olówó máa wí ń pa yín o sẹ́mi pẹ́ ṣẹ̀ṣẹ̀ yẹn jọ́ ọ̀kan tí wọ́n ní ń ganu ni lẹ́kọ̀ọ́ yìí náà ojú tí wọ́n fi ń wò yín nu o ẹ̀yin náà ẹ sọ pé ẹ̀ ṣe bẹ́ẹ̀ fowó ẹ̀ sọ́wọ́ wá kírun ni torí náà bó ti rí nu o tán bá lọ that's another dimension ìmáàmù ìmọ̀ràn míì tún wá pé ara tí ẹ fi lè jẹ́ kọ́ mọ̀ irú àkọ́kọ́ ta ni ẹ lọ yìí náà kọ́dà ẹ má gbowó lọ́wọ́ ẹ sọ fún un pé owó rẹ ká wá àìrí yín mọ́sálásí and let me tell you one story tó ṣẹlẹ̀ sọ́rẹ́ mi gangan àti òun àtẹ́ńtọ́ ṣẹlẹ̀ sí wọn bẹ láyé dòní ọlọ́mọṣà àṣàlékún dáadáa ọ̀rẹ́ mi náà ẹni tí ẹ mọ̀ ní àmọ́ ní dákọ̀ wọn. àwọn àti a former minister nígbà tó wà minister gan ọ̀rẹ́ ni wọ́n rẹ̀ dáadáa mọ́ṣáláṣí rẹ̀ ní minister tí máa kírun l'Àbújá kó tó jẹ minister ọlọ́fi pàtó jẹ minister tán díẹ̀ wákàtí 5 di 4 wákàtí 4 di 3 ẹgbẹ́ ọ̀yá àwọn bá tiẹ̀ rí mọ́ rárá ẹgbẹ́ kí lọ́rẹ́ wá ṣe jazahullahu khaira ọ̀rẹ́ wa ní òun wá ní wọn bá òun mú fóònù kò pé o ó ti mọ̀ pé yóò pè wọ́n close dáadáa ó wá yọ nọ́mbà rẹ̀ àtòkọ rẹ̀ ó yọ kó nu fóònù ẹ̀ pé òun ọ̀tí ẹ̀ fẹ́ mọ̀ tó bá pè wọ́n lọ wá ó wá pè fáá òun sì ti ṣe tóun òfin ní tiẹ̀ mọ̀ pé ń tiẹ̀ ń pè kò sóko ẹ̀ mọ́ lórí kíni lórí handset ẹ̀ ìmáàmù ni o ìmáàmù l'Àbújá onígbà tó wá sú ọ wá rán yẹn sí òun pé ṣé kìí pé málàmù sọ fóònù nù òun ti ń pè wọn ẹni tó rán àwọn oníkọ́ sọ fún pé wọn ò sọ fóònù nù ẹ sọ fóònù nù ọ̀gá làwọn ti pè yín ọ̀nàdà ẹ sọ fún ẹ ní mo ti yọ ọkọ rẹ̀ kúrò lórí fóònù bóun náà ti yọra rẹ̀ kúrò nù jàmá mọ́sálásí ilẹ̀ ẹjọ́ náà èso tó fi sáré wá bá ìmáàmù wàláì tẹ́ bá pọ́n yín lé tẹ́ bá pọ́n ara yín lé ọlọ́run ó pọ́n yín lé ẹni tó ti ṣe dáadáa fún ìmáàmù yìí sẹ́yìn ni o tó sì tún rẹ́dí àti ṣe dáadáa fún ìmáàmù yìí àmọ́ kò wo bẹ̀ onígbà wa dé òun wá rí ayé sọ̀rọ̀ fún ìwọ tó lè mọ̀ wá wákàtí márààrún ọlọ́run wa gbáyé lé ọ lọ́wọ́ tán ọ̀ wá wá mọ́ kí ni kí n máa fi fóònù nọ́mbà rẹ ṣe lórí fóònù tèmi ìmáàmù kan nù ẹjá bọ́lọ̀ wọn bá dúró ẹbẹ̀ mọ̀pọ́lọ̀ ní wa man yatawakkal ala Allahi
fahuwa hasbu. Ìbéèrè ẹlẹ́kẹfà náà díùtì ẹ̀yin ìmáàmù bàbá tó béèrè wọn lọ́rọ̀ òṣèlú ọ̀tí ẹ̀ka wọn ẹjẹ́ yìí náà kàn yín o ara ń tà ń wí nu ẹjọ́ òṣèlú náà kàn yín Nàìjíríà yìí o èyí tí ẹ kàn dá sí láti wíhun ẹ̀yẹn má gbàpò tí àmọ́ ẹ báwọn jàmá sọ̀rọ̀ pé nínú àwọn tó jáde yìí eléyìí ló dáa àbí kẹ pẹ wí ẹ má gbẹ́ ti wí ẹ má sọrí mẹ́mbàrí di campaign fọlọ́sẹ̀lú o ewu bẹ́ẹ̀ o but èyí tí bàbá yìí lọ́kàn àwọn náà ó yẹ kó kan gbogbo wa wọ́n níbò làwọn ìmáàmù ó sì máa ṣiṣẹ́ tí mo lọ́lọ́ ní ẹ̀sẹ̀ yìí tawhidullahi azza wa jal ìmáàmù wa Dr. Ridwan sọ̀rọ̀ kan láàárọ̀ wọ́n ní ìmáàmù tí ó bá ní táìmù tí ń ṣe wáàsí fáwọn jàmẹ́ kò tí ì máa ṣẹ́tọ́ gbà o ẹ dákun ẹjẹ́ amúyún lọlé o ìmáàmù ẹ ṣe pé kí n kàn bọ́ wájú kí n kàn kírun fún wọn o ìwọ náà ó rí i pé mi ò bá rí ọ̀ngbà mi ẹnìkan bọ́ wájú yóò sì kí òsìlẹ́pọ̀ lọ́wọ́ ọmọ gbà àmọ́ tí ó jẹ́ kí ìmáàmù kí wọ́n mọ̀ kí mọ́ṣáláṣí yìí ní ìmáàmù òun ni kí àyípadà ó máa bá wọn tí ń bẹ ní ẹ̀yìn rẹ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ntí ò yé wọn tẹ́lẹ̀ kó máa yé wọn bó ló ṣe fẹ́ yé wọn tó o bá kọ́ wọn torí náà ntí ń fi kún ìmọ̀ràn tẹ́ni wí pé bó ni máa mú ọsẹ ojúṣe rẹ̀ ẹ wá àsìkò tẹ́ máa kọ́ àwọn jàmá yín ní ẹ̀kọ́ ẹ wo ntí máa mú wá wí láàárọ̀ ẹ̀kọ́ ọ̀sẹ́jú mẹ́ta kò síbẹ̀ yẹn ti lè máa kánjú tó tí ò ní lè dúró ọ̀sẹ́jú mẹ́ta lẹ́yìn tó bá kásùbà tán ẹ̀kọ́ àárín magribi sí ìṣáì ẹ̀kọ́ weekend ẹjá wá táìmù o bẹ́ẹ̀ bá jẹ ìmáàmù ara ṣe ìmáàmù ni kó máa kọ́ àwọn jàmá rẹ̀ ní ẹ̀sìn. ẹni yìí ní níta wíńbì yìí kájé kọ́ kárí gbogbo platform ẹ̀yin ló kù tẹ́ máa ṣe yìí hùn àfáà náà ni ó tún máa wá platform ọlọ́run ṣàánú wa Nàìjíríà nígbà àfáà ti wí hùn ẹ̀yin ló kù tẹ́ máa gbé lọ platform wọ́n ka kalẹ̀ ìmọ̀ bóyá wọ́n ń stream ẹ̀ live mo sì mọ̀ pé gbogbo lectures tá a bá ti ṣe yìí àwa gan ẹ̀ máa bí ṣe máa káàkiri irú àwọn yẹn náà ni ẹ gbìyànjú ọlọ́run ó ṣe rọrùn. wọ́n ní bàbá rí ẹni tó jáde tó claim pé mùsùlùmí lòun ó sì tún lọ bá àwọn kan bì kan ọ̀lára àwọn náà lòun ìbéèrè ni pé séèyàn máa jẹ méjìlá bá àlàdé abà àlàdé nìkan kọ́ èyàn jẹ́ mùsùlùmí kó tún jẹ́ nǹkan míì ẹni ọba ti lọ́ọ́ péré ní ara wọn bì kan èyí wọn ti yọ rẹ̀ kó nu ìsìlámù ẹbẹ mọ̀ntọ́lọ̀ ń wí la àbúdú wàlá antum má lakum dinukum bòjìjẹnu ẹni ẹ má jẹ́ nìkan ọ̀tàn yín o ẹ jẹ́ mùsùlùmí àyìn ó tún dọ̀hún náà ó tún jẹ́ tọ̀hún náà kọsáyé yìí ń lọ ẹ̀sìn tọ́lọ́run fi rán ànábì o sallallahu alayhi wa sallam. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án ó ní bó láti participate àti dáhùn yẹn participation ẹ̀yin ìmáàmù ẹ má jẹ́ ó débi pé gbapò tí o èmi náà mo totally support ti ọ̀gá mi Professor Olóyèdè wí nírú circumstance Nàìjíríà ìjọba di pé independent candidates dé alẹ́ tuntun wò àmọ́ yìí pé all go through structure ẹgbẹ́ kò sí máa ń mú tí ó fara rí bọ́ o òdodo ọ̀rọ̀ nu o tọ́ again ńgbà tí wọ́n bá sì wá lẹ́gbẹ́ kan lọ wà tí làdáni rẹ lòun ò ṣe yíhun ẹgbẹ́ mi lòun ṣe ẹ̀ tú mọ́sálásí o ẹnìkan nílùú táwọn wà kò sí candidate mùsùlùmí inú àwọn tó wà náà ní Islam ti ní owó ìwo lóyin ọ̀dájú àmọ́ yìí tí wọ́n kọ́ wò gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó fẹ́ interest Islam tó wà lókàn àyà rẹ̀ èwo lọ́mọ tí ó kórìíra mùsùlùmí gba eléyìí ò ní fara ni wa yóò jà mọ́ ṣe tiwa wọ́n ń bẹ àwọn kan sì ń bẹ táwa náà mọ̀ pé bọ́wọ́ eléyìí bá tẹ ìkú dà yọ hàn wálé mọ̀ ẹ̀yìn tó wò náà nù ǹjẹ́ èèyàn lè pé kí wọ́n má pè wọ́n ní
alùsùnà kọ́dà bóun bá ń ṣe súnà torí pé àwọn alùsùnà ti oríṣiríṣi ló ti wà lónìí mo agree pẹ̀lú rẹ oríṣiríṣi ni àwọn tí ń pera wọn ló ń súnà lónìí àmọ́ nítorí pé gbogbo èèyàn ń pera ẹ̀ lọ́mọ èkó ṣé wò ní pera ẹ̀ lọ́mọ èkó mọ́ bá jọ́ mọ èkó ìbéèrè ni ààrẹ ẹni tó ikọ́ mọ èkó ni nísìnyí náà tó gbé jàgùdà ni wọn ó sì bí yóò lọ́mọ kíni yọ ọmọ èkó lòun a sì rí màmú náà tí ó pọ̀ ọmọ èkó lòun èyí wọn ò díwọ́ lọ́wọ́ bọ́ ọba jọ́ ọmọ èkó kó pera rẹ ní kíni bó ti rí nù torí pé ń súnà kan yàwó àbọ̀ ya ẹsẹ̀ kò pé kí wọ́n yọ rẹ̀ kó nù súnà tànàbí sallallahu alayhi wa sallam. ẹnì yìí ní mo rò pé látàrí ọ̀rọ̀ táwọn professor Olóyèdè sọ ni pé kó o pé interest Islam public interest Islam wò not private interest mo rò pé nìyí ọ̀gbọ́n wọn yé ó ní a sì ní ká tún máa béèrè lọ́wọ́ wọn pé kí wọ́n ṣe nǹkan báyìí fún wa kí wọ́n ṣe nǹkan báyìí fún wọ́kọ́ kí wọ́n ṣe nǹkan báyìí fún kíni fún Islam ní ojú kan náà méjèèjì public interest náà ni bóyá kò yé ẹnìyẹn ni. then lórí ìbéèrè àwọn professor Olóyèdè lórí lecture wọn lélẹ́yìn náà ǹjẹ́ ìmáàmù gbọ́dọ̀ resign kó tó di pé ó lọ gbé àpò àní ọmọ òwúlẹ̀ lọ ọ̀tún lòún resign àbí yóò wá jẹ mọ́mú padà tí ọba wọlé bẹ́ẹ̀ lọ́rọ̀rùn tó ìmáàmù tí wọ́n bá ti rí ní pósítà mọ́sálásí kí ó ti wá jẹ ìmáàmù mọ́ o àfi tí ọba sí opposition mọ́sálásí ló kù àní ọ máwùlẹ̀ lọ Nàìjíríà tá a wà yìí pẹ̀lú bí wọ́n ti structure ètò òṣèlú wa èyí tó dáa ní kẹ́yìn mọ́mọ́ wà láyé ẹni tí ó máa gáìdì àwọn èèyàn kọ́dà ẹ̀ wà àwọn tẹ́ bá rí i pé ìwọ lè lọ àmọ́ kí mọ́mọ́ gbákòtì kọ́ lóun resign bí ọba wa wọlé kó pé ẹ tún máa ń gbé mẹ́mbà rí èyí wọn ò ní wọlé o finally ẹnìkan fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn ẹ̀dùn ọkàn gbogbo wa ni really ẹ̀dùn ọkàn gbogbo wa ni gbogbo wa náà la mọ wàhálà tá a ṣe lórí muslim ticket gbogbo wa náà la sì rábọ̀ ẹ̀ àmọ́ ẹ dákun torí tọ́lọ́hún ṣe rí bó ti rí yìí náà bó ti rí yìí náà ó sàn ju káwa ní christian ticket lọ o ẹ̀yin náà ní ha torí bàbá la dá sí mọ́ possibility christian náà wáyé ṣe rí bí àwọn mùsùlùmí ti ṣe yìí wọ́n kàn ṣe ọ̀pọ̀ jù ní islam ló kọ́ wa bẹ́ẹ̀ islam kọ́ wa ká fi ẹ̀tọ́ àwọn ẹlẹ́sìn kejì dùn wọ́n nítorí bá tọ́ sí wọn lẹ́gbọ́ lẹ́nu professor Olóyèdè láàárọ̀ yẹn inú tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ni pé ń gba ẹ̀tọ́ mi ń sì fún wọn náà ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn o a sì ti ra àwọn examples tó pọ̀ kẹ́nìkan má tàn wá ẹnìkan ò lè tàn wá kò rí bẹ́ẹ̀ ní kíni kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn o torí náà èmi sì gbà pé it could be better than this really we hoped it would be better than this but tòun ti bí o ti wá rí bá a ti ran kàn náà pẹ̀lẹ́ ẹ̀kan ṣe kíni ọ̀sán ju kíni ọ̀sán ju kan lọ wallahu ta'ala a'lam wa sallallahu wa sallim wa barika ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in. jazakumullahu khairan prof àkókò ti lọ gan salatul asri gan ti fẹ́ wọlé sọ ma ṣe gbogbo ètò tó kù ní kọ́mọ́nkóbó ni màá pé kí arúnra wa létí pé fún gbogbo ẹni tó rẹ́gísítà sátífíkẹ́ẹ̀tì wà ìwé ẹ̀rí pé ẹ wá síbí lénìí àwọn èèyàn tí ń gbà níta ọ̀rẹ́dì orúkọ yín bẹ ṣe fílẹ̀ ńgbà tẹ́ wọlé wọ́n ó ti kọ sátífíkẹ́ẹ̀tì yín rẹ́dì ẹ rántí gba sátífíkẹ́ẹ̀tì kẹ́ tó máa lọ.
kí chairman tó ṣe closing remarks a máa gbọ́ goodwill message láti ẹnu Alhaji Tajudeen Afọlábí Adéọlá OFR àwọn náà ni wọ́n máa jíṣẹ́ wọn fún wa. Sọlú alánàbí karim mo kí gbogbo àwọn ìmọ̀ọ́mù kú jókòó akó àtàárọ̀ it has been very useful and participation ó wà very encouraging gbogbo takeaway wa ẹ̀já lò níbi tá à ń lọ òun àtàbà padà sí mosque wa message tí mo ní ni láti ọ̀dọ̀ special guest Alhaji Tajudeen Fọlá Adéọlá send wọ́n ní ká dúpẹ́ gidigidi lọ́wọ́ Lemu for this gesture. It's a very important one and bá a ṣe educate and encourage àwọn imams wa all over all useful and àwọn knowledge tí àwọn imam náà tí wọ́n bá ní bí báyìí wọ́n á máa lò in their different places. So ọlọ́run máa kún yín lọ́wọ́ kẹ́ continue láti àtàwọn àti mọ́ọ̀mù kákànlí láti máa ṣe lọ ìyẹn ni message wọn. And èyí tí chief imam sọ earlier pé it cost a lot of money láti host ẹ̀ wọ́n làwọn ti gbọ́ they will be sending message to the chairman of Lemu, Dr. Labinjo, as time goes on. So that's the message from the special guest. On the note of vote of thanks, alhamdulillah. Closing remarks. Closing remarks. Same thing, alhamdulillah. It's for me, it has been most useful. And látàárọ̀ tẹ́mi náà dìde bí ẹ̀rí pé mi dìde lẹ́yìn gbàtà lọ kírun respect ta ní fáwọn ìmọ̀ọ́mù wa náà ni. Ká sọ pé corporate kìíní ni ibi tá a fẹ́ lọ náà pọ̀ but a mọ̀ pé àwọn àrólé ànábì lájókòó tí lọ́sọ̀ọ́ yìí alhamdulilayi rabbil alamin ọlọ́run á fún yín ládá afa ọ̀dọ́ ládá sọlọ́ alánàbí karim. máa pe bàbá wa Alhaji Soliu kọ́ bá wa ṣe vote of thanks sir ká gbóhùn yín náà sir. So Imam Adiyadi wọ́n ní ẹ wá bá dúpẹ́ lọ́wọ́ àwọn jàmáà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní orúkọ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ní ìgbẹnusọ fún àwọn bàbá wa tí wọ́n jẹ́ chief imam ní ayé alibarika tá a wà yìí ní ìgbẹnusọ fún bàbá wa tó jẹ́ president ní ayé alibarika tá a wà yìí àti gbogbo àwọn jàmáà pátápátá àti àwọn tọ́lọ́wọ́n bá ní kí wọ́n organize ètò yìí wọ́n ní ká sọ fún ẹ̀yin bàbá wa imam pé jazakumullahu khairan ohun tó dá wa lójú ni pé téèyàn bá ti jáde láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí láti lọ ṣe nǹkan kan nítorí ọba Allah táníyàn rẹ̀ bá ti wà pé torí Ọlọ́run lòun fi ṣe gbogbo ìṣẹ́jú tó bá wà ń bẹ̀ Ọlọ́run fi sínú mìsánà sanáàtì rẹ̀ ni gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bílẹ̀ ní kọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kó wúlò fún wa gbogbo àyè tá a dì mú ní mọ́ṣáláṣí láwọn àyè ẹ̀sìn kọba Allah azza wa jal kó má ba ibẹ̀ jẹ́ fún wa ìmọ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ yìí tá a túmọ̀ yìí náà kọ́ ló ń kó ṣàlékún rẹ̀ wọ́n ní ká sọ fún wa pé jazakumullahu khairan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. jazakumullahu khairan a wà pé ìkànnì àwọn ìmáàmù àríkéwíyọ̀ ẹ bá wa ṣe closing dua àdúrà ìkásẹ̀ ètò ńlẹ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run wa gẹ́gẹ́ bàbá wa ìmáàmù wa nílẹ̀ kí ṣe máa ń ṣe tí wọ́n máa ń sọ tó bá di ọwọ́ gbẹ̀yìn báyìí àwọn tá a ti máa ń wá
wọ́n á ní àwọn tún àsìkò yìí invite wa o kọ́lọ́n kó jẹ́ kẹ́mi wọ́n ó di ìmáàmù náà ni wọ́n ń bọ̀ wáyìí wọ́n ní kọ́lọ́n jẹ́ àdì ẹ̀mí o tó bá ti ń di May 1st 2027 ìjókòó mi báyìí yóò tún wáyé àwa abẹ́ ọlọ́run gbogbo wa kọ́lọ́n jẹ́ kẹ́mi wọ́n ó dìgbà náà kọ́lọ́n kó ṣọ́ wa dìgbà náà kọ́lọ́n kó tún jẹ́ kí ìlú wa ó ti já sí rọrùn ju báyìí lọ abẹ́ ọlọ́run gbogbo ibi tí wàhálà wà ní Nàìjíríà kọ́lọ́n bá kakú ń bẹ̀ èyí tí ń bá ọmọ ìyá wa ní Kwara kọ́lọ́n bá wa mú kú èyí tó bá ọmọ ìyá wa ní Jos kọ́lọ́n kó bá wa mú kú èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Iran tó ṣẹlẹ̀ náà ní Palestine kọ́lọ́n dákun gbogbo àwọn tí ń jẹ́ ọ̀tá Islam kọ́lọ́n bá wa pa wọn rẹ́ pátápátá kọ́lọ́n bá wa fàlàáfíà sí gbogbo ayé Allahumma amina fi awtanina wa walli umurana iyarana ولا تولي أمورنا شرارنا وارفع مقتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا من لا يعافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في دنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين. جزاكم الله خيرا. كلام باكو شو أتايو. آمين آمين. أشهد أن